èèrà kankan kò gbọ́dọ̀ rin Peter Obi o, Àtíkù kìlọ̀ fúnjọba àpapọ̀. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí àti olùdíje fúnpò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress fún ìdìbò àpapọ̀ ọdún 2027, Àtíkù Abubakar ti ṣèkìlọ̀ fúnjọba àpapọ̀ pé ohunkóhun kò gbọ́dọ̀ ṣe dókítà Peter Obi. Àtíkù sọ pé ààbò Peter Obi tó jẹ́ olùdíje fúnpò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC jẹ́ ojúṣe tí òfin orílẹ̀-èdè yìí fi lé ìjọba Nàìjíríà lọ́wọ́. Ó tún pè fún ìtúsílẹ̀ gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ náà Malam Nasir El-Rufai ní kíákíá. Ó sì tẹnumọ́ pé gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lápapọ̀ láì fi ti ẹgbẹ́ òṣèlú tí wọ́n wà ṣe ní ẹ̀tọ́ sí ìdájọ́ òdodo àti ààbò lábẹ́ òfin. Nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ pàtàkì rẹ̀ lórí ìbáraẹnisọ̀rọ̀ Frank Shaibu fi síta nílùú Àbújá, Àtíkù sọ pé ìjọba tiwantiwa kò lè dàgbà bí àwọn alátakò kò bá ní òmìnira láti lo ẹ̀tọ́ tí òfin fún wọn láìsí ìbẹ̀rù tàbí ìdààmú. Ó ní agbára ìjọba tiwantiwa kì í ṣe nípa agbára àwọn tó wà níjọba nìkan, ṣùgbọ́n nígbà bí a bá ń ṣe dáàbòbò àwọn tí kò dipò òṣèlú mú. Ó tún fi ìbànújẹ́ rẹ̀ hàn lórí bí iléeṣẹ́ ààrẹ ṣe dáhùn sí àwọn ọ̀rọ̀ tí Obi sọ láìpẹ́ yìí. Ó sì ní dípò kíjọba máa fi ọ̀rọ̀ burúkú dá èsì padà, ó yẹ kí wọ́n fi sùúrù àti òtítọ́ dáhùn sí àwọn ọ̀rọ̀ tó jẹyọ náà ni. Àtíkù tún fi ẹ̀sùn kan ìjọba pé wọ́n káràmáásìkí ìjà òṣèlú ju bí wọ́n ṣe ń kojú òṣì, ebi, ètò ààbò, ìwà ọ̀daràn àti ìjínigbé lórílẹ̀-èdè yìí. Ó tún rọ ìjọba àpapọ̀ láti sa gbogbo ipá wọn láti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n wà lákàtà àwọn agbébọn, pàápàá àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí ìdílé wọn sì ń dúró de ìpadàbọ̀ wọn. Lórí ìdádúró El-Rufai, Àtíkù sọ pé ìdájọ́ gbọ́dọ̀ dá lórí òdodo àti òfin, kì í ṣe lórí òṣèlú. Ó ní gbogbo ọmọ Nàìjíríà ní ẹ̀tọ́ sí ìdájọ́ tó dájú, ààbò lábẹ́ òfin, àti pé kò sí ẹni tó gbọ́dọ̀ kà sí ọ̀daràn títí ilé-ẹjọ́ yóò fi gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀. Ó ní ọba tó jẹ tìlú fi tòrò, tí ìdájọ́ òdodo, gbígba àwọn aláìlera là àti ṣíṣe ìtọ́jú ìjọba tiwantiwa, ìtàn kò ní gbàgbé rẹ̀.